kábíyèsí o ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọba tá a mọ̀ nínú àṣírí ńlá ọba tá a mọ̀ nínú àfijọ ọba mi tá a mọ̀ tá ó lè mọ̀ tán ó tún nílùú Ìbàdàn mẹ́sì ọ̀gọ̀ nílé Olúyọ̀lé lọ́dọ̀ màámi Ọmọ́wùmí Mọ́msí Àjọkẹ́ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Ògo Olúwa photography ọmọ wọn nìbàdàn nínú Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ọwọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà ìlú ìbíkúnlé àṣeyẹ òwú bí Olódùmarè àpìkẹ́ wọ́n ní wọn lọ máa jòrò sùn ọmọ àjàgbéjà karahun fi karahun fọ́rin mu Ìbàdàn májàmájà bíi tọ́jọ́ kìíní kọ́ èyí tẹ̀ dá ládùúgbò gbogbo lógun lọ́jọ́ sí Mọ́msí Adéọlá ṣe bí wọ́n níran bàbá yín bá ní ìṣọ̀rẹ́ ìmúni lọ sójú ogun àpìkẹ́ torí wọ́n níran bàbá yín lágbọ́ sásá ogun mọ́sà àwọn lágbọ́ yàyà ogun mọ́yà Mọ́msí Ṣàkírà àwọn èèyàn mi ní bí ó lè rè dáadáa kí n tó máa wọnú ìlú yín lọ nítorí pé wọ́n níbẹ̀ ṣe ń gbára lélẹ̀ ń gbára oko wọ́n sì tún lólè ní jàre olóhùn nílùú bàbá tó bí yín lọ́mọ mo kí ẹ jàre Mọ́msí Abdulateef wọ́n lẹ́lẹ́yẹlẹ́ lomi tún tẹrù tamọ́ ọláyípọ̀ mú ń bá ṣe jìrẹ́ lomi abúmúbuwẹ̀ nílùú bàbá tí ẹ̀dá kan ò sì lè wà kó mọ̀ lárùn kan lára ìjà àgbòrò lárùn Ìbàdàn. Happy birthday màámi Ọmọ́wùmí ọmọ àlùbáríkà tẹ bí tó sì mọyì òbí ló kúkú rán mi sí Káúsárà Àṣàkẹ́ Àpínkẹ́ ajẹ́pẹ́bí ọmọ tó dúró gbọ́n lẹ́yìn ọmọ nìwọ̀n gan Àpínkẹ́ gbogbo kìràkìtà rẹ lórí àwọn ọmọ rẹ ò ní já sásán o sì ní sunkún lórí kankan nù oúnjẹ ọmọ ó sì jiná fún ọ jẹ màámi láti iléeṣẹ́ Amap Entertainment Concept ní Àṣàkẹ́ ló kúkú kàn sí iléeṣẹ́ wa Amap Entertainment Concept pé ká celebrate ìyá àlùbáríkà onínúure ìdí ni ìta àfi ṣe bó ṣe fẹ́ kì í wá ṣe bẹ́ẹ̀ dé pákéjì nìkan là ń ṣe iléeṣẹ́ wa à ń ṣalága àdúrà ti jókòó níbi ìgbéyàwó náà torí pé ṣe làwọn afẹ́ròjà sáyẹyẹ kó lè dùn kí gbogbo